ẹ̀yin tèmi àti ẹ̀yin olólùfẹ́ sinimá tuntun ìyá sẹ́bílì mo rí mú ètè mà sọnù alárè jàgbá nǹkan gbé nǹkan hánu nínú sinimá tuntun ìyá sẹ́bílì yìí. ẹ̀yin tèmi, ǹjẹ́ ẹ̀yin fẹ́ wo apá kejì sinimá tuntun ìyá sẹ́bílì? ẹ tẹ subscribe button kí ẹ láìkì kí ẹ sì kọ́mẹ́ǹtì ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. ṣebí wọ́n ní kànbó lónìí mú àgbọ̀n ṣàlẹ̀ lónìí họ́wùhọ́wù. àdìtú mà ní ọ̀rọ̀ ayé sinimá tuntun ìyá sẹ́bílì. sinimá yìí ó gbóná janjan. ṣebí ìyá sẹ́bílì ló jẹ́ ìbejì tó jẹ́ ìbejì àdìtú. ìbejì rẹ̀ òun ni àṣàbí. ìyá sẹ́bílì pákó ni òun ń tà ní ìsọ̀ pákó, tí ìkejì rẹ̀ àṣàbí tó sì wà ní ìlú mìíràn tó jìnnà tí òun jẹ́ makeup artist tí ó ti gbẹ̀rẹ̀gẹ̀dígẹ̀ tí owó jẹ́ lọ́wọ́ rẹ̀ dáradára. ǹjẹ́ wọ́n ní kò sí bá a ṣe fẹ́ ṣe bòlò tí ò ní rùngbẹ́. ìyá sẹ́bílì ó máa ń ta pákó àwìn, ó máa ń ta pákó lọ́fẹ̀ẹ́ fún àwọn kọ́sítọ́mà rẹ̀. àṣé ìsàlẹ̀ ọ̀rọ̀ ó lẹ́gbin. àṣé ìyá sẹ́bílì ó ń bá àwọn olè dòwò pọ̀. kámọ́rì ni Paul wí. ìyá sẹ́bílì àti àwọn adigunjalè wọ́n jọ ń ṣe wọléwọ̀de, òun ni ìyá ìsàlẹ̀ wọn. ṣebí òun ló máa ń bá wọn kó ìbọn dání. ìkan nínú wọn tó máa ń ṣe bíi pásítọ̀ tí ó mọ jíìnrere káàkiri ìsọ̀ pákó. àṣé òun àti ìyá sẹ́bílì gangan ni wọ́n jọ ń ṣe ìwà burúkú, ìwà láabi yìí. ǹjẹ́ kí ló wá padà ṣẹlẹ̀? ẹ̀yin tèmi, àrírú eléyìí rí, àmàfin dẹ́rù bọ́lọ́rọ̀ ni. ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ sí ìyá sẹ́bílì? ẹ tẹ subscribe button kí ẹ láìkì kí ẹ sì kọ́mẹ́ǹtì ká sẹ́ndì líǹkì apá kejì sinimá yìí sí yín direct. ǹjẹ́ ṣé ọwọ́ pálábá ìyá sẹ́bílì padà ṣẹ́gi? ǹjẹ́ àwọn adigunjalè tí ìyá sẹ́bílì ń bá ń ṣiṣẹ́ papọ̀, ǹjẹ́ wọ́n padà mú wọn? ṣé àwọn agbófinró mú wọn àbí wọn kò mú wọn? kódà níbi tó lè dé, wọ́n tún máa ń dẹ́mi àwọn èèyàn légbodò. wọ́n ń ṣe hire killing, wọ́n ń ṣe adigunjalè, kò sí èyí tí wọn ò ṣe níbẹ̀. níbo wá ni ọ̀rọ̀ àdìtú eré orí ìtàgé yìí wà? ǹjẹ́ ìyá sẹ́bílì báwo ni ó ṣe jẹ́ sí ìkejì rẹ̀? ìyá sẹ́bílì ní táyé, àṣàbí ní kẹ́hìndé. tí ó bá ṣe bíríkótó tó ṣe bìrìkòtò, ìyá sẹ́bílì á sì yọ sí kẹ́hìndé ìkejì rẹ̀ lójú oorun, tí yóò sì máa sọ ọ̀rọ̀ burúkú, tí ó sì máa threaten ẹ̀ lójú oorun. ǹjẹ́ báwo ni ọ̀rọ̀ wọn ṣe jẹ́ àdìtú? ṣebí bàbá àti ìyá tí ó bí wọn àkúdàáyà ni wọ́n. nígbà tí àwọn fámìlì wọn fẹ́ rí i pé àwọn àkúdàáyà yìí ti wà láyé padà, ìṣe ni àwọn méjèèjì pòórá tí wọ́n sì disappear. ṣùgbọ́n wọ́n fi ìbejì méjì sáyé. ìkan wà ní ọ̀dọ̀ ìyálọ́jà tí ìkejì sì wà ní ọ̀dọ̀ fámìlì wọn. àwọn méjèèjì ni wọ́n dàgbà tí wọ́n di ìyá sẹ́bílì àti àṣàbí. àṣàbí gentle púpọ̀ púpọ̀, ṣùgbọ́n ìyá sẹ́bílì ló burú koko. kí wá ní èèwọ̀ tó wà láàrin àwọn méjèèjì? nígbà tí àṣàbí kò rí oorun sùn mọ́, ojoojúmọ́ ló fi ń lálàá. ìyá rẹ̀ gba ilé aláwo lọ. aláwo ìyẹn arínájà, ìyẹn sì tú àdìtú tó wà níbẹ̀ fún wọn. ǹjẹ́ ẹ má gbàgbé, tí ẹ bá fẹ́ wo apá kejì sinimá yìí, ẹ tẹ subscribe button kí ẹ láìkì kí ẹ sì kọ́mẹ́ǹtì ká sẹ́ndì líǹkì part 2 sí yín direct. ǹjẹ́ kí ló wá ṣẹlẹ̀ sí àwọn twins méjèèjì yìí? èèwọ̀ tó wà láàrin àwọn méjèèjì ni wípé wọ́n ti di ọ̀sán àti òru, wọn kò gbọ́dọ̀ fi ojú kan ara wọn. ǹjẹ́ kí ló máa ṣẹlẹ̀ tí wọ́n bá fi ojú kan ara wọn? ìyẹn nìkan kọ́ o, wọn kò gbọ́dọ̀ kí àwọn méjèèjì happy birthday. ọjọ́ tí wọ́n bá kí ẹnìkan nínú wọn happy birthday, ìjọ náà ni alárè ó jàgbá tí nǹkan ó sì gbé nǹkan hanu. pẹ́pẹ́yẹ ó pọ̀nmọ́, nǹkan ó ṣẹlẹ̀. ǹjẹ́ nígbà tí àwọn agbófinró wá sí ọ̀dọ̀ ìyá sẹ́bílì, tí wọ́n wá yẹ ìbọn tí ó ń bá àwọn adigunjalè tí ó ń bá wọn kó, wọn wá yẹ̀ wò, wọ́n rí wípé wọ́n bá nǹkan kan níbẹ̀. ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ sí ìyá sẹ́bílì àti àṣàbí?
ǹjẹ́ lọ́jọ́ tí wọ́n kí ìkànnù wọn happy birthday ǹjẹ́ kí ló ṣẹlẹ̀? Báwo ni ikú ṣe kú tí ọ̀bẹ sì ṣe bẹ́? Ẹ ó bá pàdé ní apá kejì sinimá yìí. Ǹjẹ́ Àṣàbí kú àbí kò kú? Ẹ wo apá kejì sinimá yìí kí ẹ sì jẹ̀gbádùn rẹ̀ dáradára. Ó tún di nígbà kan náà tí a ó tún máa pàdé. Ẹ tẹ subscribe button kí ẹ láìkì kí ẹ sì kọ́mẹ́ǹtì ká sẹ́ndì líǹkì ẹ̀ sí yín direct. Èmi ni tiyín ní tòótọ́ motivational speaker Ìsọnù. For the meantime, ẹ mọ̀ bó skẹ́.